pa ọmọ tí ó fi bàbá kalẹ̀ tó bá sì wù ú gbà míì apààyàn láya tó bá sì wá wù ú gbà míì a ní pé gbogbo yín ó di wítí lẹ́yìn ẹ̀sìn alo àmọ́ ìyẹn fún wa ń sí àlè ta ló fẹ́ bilé rè tó ṣe nígbà mo fi gbọ́dọ̀ mo fi kí gbogbo ẹ̀yàn àbá àti gbogbo kalẹ̀ o bákòókò ṣe rí ni o akí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkí àtọ̀là kó máa bá ànábì sallallahu alaihi wasallam mo kí gbogbo ẹ̀yàn ọmọ lóòkú tí ń kálú bàbá rẹ̀ ẹ̀rí bàbá yìí pè máa wò tí ń kálukú bá ń wẹ̀yìn pé bàbá mi wà nílé bàbá yóò sí máa wò ìpàdé tó rojú àlá ẹ̀ ń ṣe sàárà látàárọ̀ ẹ̀ ń ṣe ògbẹ̀ látàárọ̀ ẹ̀yin gan náà ṣẹ́ẹ̀jì kórí àforíjì mẹ́fẹ́ bá ń bẹ fún bàbá yìí torí pé nítorí kù fi sílẹ̀ tí àìgbọ́ra ẹni yé bá ti wà ń bẹ̀ tẹ̀ nífẹ̀ẹ́ ara yín lẹ́tà ìyàlẹ́ kọ sí bàbá yín lálùkè àmọ́ àfi kédera yín mú ẹ̀rí pé tá a bá mú gàgà ọwọ́ tá a bá ti kan ṣe kan wíìzì ṣùgbọ́n tá a bá mú òṣùṣù ọwọ́ tá a bá fẹ́ ṣe kò ṣeé ṣẹ́ ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ ẹ ṣera yín ní òṣùṣù ọwọ́ Al-Qur'ani wa bá wa dá sí abáwo Suratu Maida àyà kejì ó bẹ̀rẹ̀ láàrin ó parí ẹ̀ sáyà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa ta'awanu 'alal birri wat taqwa. ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدنا علما وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ wá ìrànlọ́wọ́ lórí dáadáa kẹ́sì páyé mi Ọlọ́run. وتعاونوا على البر والتقوى. Ẹ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ èmi Ọlọ́run lórí dáadáa kẹ́ páyé mi Ọlọ́run kí là ń pè dáadáa. Iṣẹ́ tá à ń ṣe tá a fẹ́ kéèyàn ká a má bẹ̀ dáadáa. Iṣẹ́ téèyàn bá ń ṣe lọ́wọ́ tó ọ̀fẹ́ kọ́ ọmọnìkejì orí ọ̀nbẹ iṣẹ́ aburú nù. Dáadáa náà wá ní ọ̀nbẹ kásẹ̀ láti ṣe ara wa. Ẹ rí i pé àfẹ́ máa ya. Kùránì sọ mí kan pé innamal mu'minuna ikhwatun faslihu bayna akhawaykum wattaqullah la'allakum turhamun. فاصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. ọmọ ìyá kan náà ni wá fásitì bayna akhawaykum jámù tẹ̀síìrì ni ẹ ṣàtúnṣe lálàfo ara yín tó bá kù díẹ̀ káàtó ẹ ṣàtúnṣe rẹ̀ fúnra yín ẹ má fẹ́ di ara yín síta tẹ bá bí ánimọ́gìrì ò bá yanu aláàmù ò lè wọ́bẹ̀ ẹ má fẹ́ di ara yín síta táwọn yóò fi wá kó sí i láàrin torí pé bẹ́ẹ̀ bá ṣe wá ń dunnú síra yín tẹ́ ẹ ṣera yín lóṣooṣù ọ̀wọ̀ kan bẹ́ẹ̀ nínú bàbá yín máa dunnú sáré àmọ́ tẹ́ ẹ máa ń pera yín kélekèle ẹ máa dí ìyàjẹ bàbá yín nù sáré ní ọlọ́mọ sì fi ìyà jẹ. وتعاونوا على البر والتقوى. àní ẹ wá ràn lọ́wọ́ lórí dáadáa ẹ sì pàrọ̀ ẹ̀mí Ọlọ́run istamara. ولا تعاونوا على الإثم والعدوان. a gbọ́dọ̀ máa wá ràn lọ́wọ́ lórí pé ìmẹ́lágbájá àsọ̀tàkùrì tá a bá parí ẹ̀ láyé àní parí ẹ̀ bá a bá parí ẹ̀ láyé sàárè ó parí ẹ̀ sàárè ó sì ní kò sí nítorí ọba gbédé sàárè nínú àná fi wọ ẹ̀kọ́ ọmọ ẹ̀ ẹ dákun gbogbo ojú máa ń bẹ lálàfo yé ẹjọ́ kó túká ẹjọ́ gbọ́n dànù ẹ wọlé Ramadan ló di mẹ́rin ogún lónìí ta ló ń bi tọ́jọ́ kù sí ta ló lè nàka ó ṣe pé ta ló lè nàka ó kè pé òun sínú lálẹ́ kò sí
gbogbo tí ń bá wò ó ṣe pé ẹ̀gbọ́n mi báyìí lẹ́bi ṣe mí kẹ́yìn kẹ́dẹ̀ tí ó jẹ́ sọ́ kó parí ń tà ń pé mùsùlùmí nù mùsùlùmí ò sí nínú ẹni jẹ́ pé yóò máa dìyàn mọ́nú pé lágbájá ó ṣẹ̀mí lákọ̀ọ́kọ́ ó ṣẹ̀mí lẹ́ẹ̀kejì ó ṣẹ̀mí lẹ́ẹ̀kẹta àbí ká máa sáré ara wa kiri kí ni a fẹ́ gbà mí ẹni ẹ̀mí tá a lè dáadáa ìfẹ́ parun èmi máa sọ fún yàn láyé pé yàn máa sa nǹkan sí ọ̀sáré yàn láburú táburú yẹn bá mú ọlọ́run fẹ́ mú ni o tọ́lọ́run bá ti sọ pé òun ò sí lẹ́yìn aburú yẹn òkun ẹ ọ̀ lè rí mú yóò àdó ọmọ àlè ládùúgbò ọmọ àlè ní bọ̀ àwọn èèyàn kan máa sọ pé èèyàn bá mu sódà yóò kú mo ní ẹ̀gbọ́n kan àlìmọ́ ó wá lóyún sísà ní í ṣe o ṣùgbọ́n bí ó lóyún sí bàbá wa burú débi pé bá a ṣe tó ẹsẹ̀ ní ó ti bọ́ báyìí àmọ́ àná ń bí lára àlòkù àmì ó wá ń bẹ̀rù pé kí bàbá mọ́mọ́ kó mọ́mọ́ ó wá lọ lè wá 4 litres sí ike ọ̀dà yẹn tá à ń sí lórí ó wá kó sódà síbẹ̀ tó kún bámú àǹtí mi gbọ́dọ̀ fi léyìí sí àwọn onímọ̀ wọ̀rí ẹ jẹ́ àgbẹ̀ kí n lọ sí pàlọ́ bàbá pé kí n lọ wo bóyá bàbá wa dàbí èsì nígbà tí èdè àǹtí mi ti mú kí ọ̀dà 4 litres dẹ́ ó mú kí ọ̀dà ń tán ó kàn yàgbẹ́ lásán ni ó yóò padà bí Rasida tó lásán ọmọ náà ní lẹ́kṣọ́rà ó wà ní Kwara University ó wá burú ju àpárá lọ tó a bá rí kíní kàfẹ́ pa yóò dúró báyìí kó yẹ kó máa bọ̀ ó ní pé ẹ dákun torí Ọlọ́run àìwárà lọ́wọ́ kó la fẹ́ máa bá yẹn sọ̀tá o bí bàbá rẹ àti.